ariwo ńlá sọ gudugbẹ̀ já sànsán nípínlẹ̀ èkó ẹ̀mí ọ̀pọ̀lọpọ̀ ṣòfò. Àwọn jàǹdùkú agbébọn tún joyè Àlàní Pamọ́lẹ́kún wọ́n dẹ̀mí ọ̀pọ̀ légbodò. Ọpẹ́ lọ́wọ́ iléeṣẹ́ ọlọ́pàá. Ẹ farabalẹ̀ máa bá mi ká lọ nínú ẹ̀kúnrẹ́rẹ́ ìwọ̀n ìròyìn yìí. Ìlú Èkó kan gógó lọ́jọ́ àbámẹ́ta ọjọ́ 26 oṣù kẹrin ọdún 2025 ní dédé aago 9 òwúrọ̀. Kálukú tó ní èèyàn nílùú Èkó ló ń pè láti yẹ àwọn èèyàn wọn wò láti mọ irú ipò tí wọ́n wà nígbà tí ọ̀pọ̀ tí ìṣẹ̀lẹ̀ náà tójú wọn ṣẹlẹ̀ kò yẹ ẹkún sun. Kálukú ló ń ṣomi lójú pé irú àjálù ńlá wo rèé. Àwọn ẹni ẹlẹ́ni tó ń wá ọ̀nà àtijẹ àtimú lọ tí wọn ò lérò ṣùgbọ́n tí wọ́n kàgbákò ikú òjijì wo rèé o, kọ́lọ́hun kó yọ ni. Tirẹ́là kan mà ló ṣàdédé jábọ́ láti òkè afárá ní agbègbè Agége tó sì já lulẹ̀ sí orí ọkọ̀ kórópè méjì pẹ̀lú àwọn èèyàn tó dúró lábẹ́ àti lẹ́gbẹ̀ẹ́ afárá náà. Agége nípínlẹ̀ Èkó ní ìṣẹ̀lẹ̀ yìí ti wáyé o, ìyẹn lágbègbè Pen Cinema tó sì run ọkọ̀ kórópè méjì tó jábọ́ lé lórí pẹ̀lú àwọn èèyàn tó wà ní ẹ̀gbẹ́ afárá náà tí wọ́n fẹ́ fònà. Àtẹ̀jáde kan láti ọwọ́ ẹni tó jẹ́ adarí tó ń rí sí ìṣẹ̀lẹ̀ pàjáwìrì àti ìlanilọ́yẹ̀ ní àjọ LASTMA, Adébáyọ̀ Taofeek, tó fi síta sọ pé lóòótọ́ ni ìṣẹ̀lẹ̀ náà wáyé. Ó ṣàlàyé pé dírẹ́bà tó wa ọkọ̀ tirẹ́là náà kò lè kó ìjánu ọkọ̀ náà mọ́ látàrí àìní ìkápá ọkọ̀ yìí ló fà á tí ọkọ̀ tirẹ́là náà ṣe ṣubú láti òkè sí ìsàlẹ̀ afárá náà tó sì run àwọn ọkọ̀ kórópè méjì. Bákan náà lẹ̀mí àwọn èèyàn míì náà tún bá ọkọ̀ náà lọ. Ṣùgbọ́n èyí kò yọ dírẹ́bà ọkọ̀ tirẹ́là yìí sílẹ̀ o látàrí bí òun náà ṣe farapa púpọ̀ lọ́wọ́ rẹ̀ méjèèjì. Nọ́mbà ọkọ̀ tirẹ́là náà tí wọ́n pè ní GGE 624YJ ní LASTMA pé nọ́mbà tirẹ́là tó kún fọ́fọ́ ọ̀hún. Ọ̀gá àgbà fún LASTMA Ọlálékan Bákàrè Òkè rọ àwọn awakọ̀ pàápàá jùlọ àwọn tó ń wa tirẹ́là láti máa fi ojú ṣọ́rí dáadáa. Ó ní èyí ṣe pàtàkì pàápàá bí àsìkò òjò ṣe ń súnmọ́ etílé. Bákan náà ló rọ àwọn awakọ̀ gbogbo láti tẹ̀lé òfin eré sísá nítorí àwọn irinṣẹ́ tó ń ṣọ́ àwọn awakọ̀ nípa eré àsájù èyí tí ìjọba Èkó ti fi sáwọn agbègbè káàkiri láti dènà ìjàmbá kí wọ́n sì pawọ́pọ̀ mú ojú ọ̀nà di ibi àrìnyè. Èyí tó wáyé ní ìpínlẹ̀ Èkó ọ̀hún la rí. Gúdúgbẹ̀ míì tún já sànsán nípínlẹ̀ Kwara. Olú iléeṣẹ́ ọlọ́pàá ìpínlẹ̀ Kwara mà ló kọ́kọ́ fìdí ìṣẹ̀lẹ̀ ìjínigbé kan tó wáyé lọ́jọ́ Ẹtì ọjọ́ 25 oṣù kẹrin ọdún 2025 múlẹ̀. Abúlé Ẹlẹ́yin lágbègbè Ìsánlú Ìsìn nípínlẹ̀ Kwara ni wọ́n sọ pé àwọn ajínigbé kan ti débùú àwọn èrò ọkọ̀ àdáni méjì. Nǹkan bíi aago 6 ìrọ̀lẹ́ kù ìṣẹ́jú 15 ọjọ́ náà làwọn ọlọ́pàá ṣàlàyé pé ìfisùn dé ọ̀dọ̀ àwọn. Wọ́n ní àwọn agbébọn náà dé ojú ọ̀nà wọ́n sì fipá gbé gbogbo èrò tó wà nínú àwọn ọkọ̀ náà lọ. Àtẹ̀jáde tí alukoro iléeṣẹ́ ọlọ́pàá ìpínlẹ̀ Kwara SP Adétóhùn Èjìrẹ́ Adéyẹmí fi síta ṣàlàyé pé ọlọ́pàá, àwọn sójà àti fìjìláńtẹ́ ni wọ́n sowọ́pọ̀ wọ́n sì gba méjì kalẹ̀ nínú àwọn tó bọ́ sọ́wọ́ ajínigbé náà. Ganiu Ajayi àti Kọ́láwọlé Adéyẹmí ni wọ́n pe orúkọ àwọn tí wọ́n gbà kalẹ̀ yìí. Àtẹ̀jáde náà sọ pé iṣẹ́ ṣì ń lọ lọ́wọ́ láti rí àwọn tó ṣẹ́kù nígbèkùn náà gbà kalẹ̀. Bákan náà ni wọ́n ní ọwọ́ yóò bá àwọn ajínigbé ọ̀hún pẹ̀lú. Iléeṣẹ́ ọlọ́pàá ìpínlẹ̀ Kwara fi kún pé òun ti so okùn ètò ààbò lé sí lágbègbè náà títí tó fi mọ́ fífọ́ igbó láti rí àwọn tó wà ní ìgbèkùn àti àwọn tó jí wọn gbé. Ọlọ́pàá Kwara ní àwọn ń fi dá aráàlú lójú pé ètò tó nítumọ̀ wà nílẹ̀ láti dáàbò bò wọ́n. Wọ́n ní kí àwọn èèyàn ìpínlẹ̀ Kwara má ṣe káyà sókè o, kí wọ́n wà lójúfò, kí wọ́n sì máa fi ìṣẹ̀lẹ̀ ìfura tí wọ́n bá rí tó ọlọ́pàá létí. Tẹ́ ẹ bá gbàgbé pé ọjọ́ àbámẹ́ta tó kọjá ní àwọn ajínigbé dá àwọn èrò ọkọ̀ kan náà lọ́nà lójú òpópónà Òbó Ayégúnlẹ̀ sí Òsì níjọba ìbílẹ̀
Èkìtì nípínlẹ̀ Kwara. Ọkọ̀ Sienna kan tó kó èrò láti ìlú Àbújá tó ń lọ sí Ọ̀fà ni àwọn ajínigbé náà kọlù tí wọ́n sì jí àwọn èèyàn gbé gẹ́gẹ́ bí ìròyìn ṣe fìdí ẹ̀ múlẹ̀. Ọ̀kan lára àwọn olùgbé ìlú Ọ̀bọ Ayégúnlẹ̀ tó bá àwọn oníròyìn sọ̀rọ̀, Ọ̀gbẹ́ni Láyọ̀dé, ṣàlàyé pé àwọn ajínigbé náà kó àwọn àgbàlagbà tó wà nínú ọkọ̀ náà lọ, àmọ́ tí wọ́n fi àwọn ọmọdé sílẹ̀. Ó ní àwọn ọmọdé tó wà nínú ọkọ̀ ọ̀hún, àmọ́ tí wọ́n jí àwọn òbí wọn gbé lọ lọ sùn lọ́dọ̀ alága ìjọba ìbílẹ̀ Èkìtì mọ́jú ọjọ́ Àìkú. Ọ̀rọ̀ àwọn ajínigbé yìí ti túbọ̀ wá ń gògò sí i lẹ́nujọ́ mẹ́ta yìí látàrí bí ìjínigbé lọ́tùn àtòsì ṣe di ohun tó ń yọ àwọn èèyàn lẹ́nu. Bákan náà, ní ìpínlẹ̀ Katsina, ní iléeṣẹ́ ọlọ́pàá ti dóòlà àwọn èèyàn kan tí wọ́n lu pàkúté àwọn ajínigbé. 10 ni wọ́n níye tí iléeṣẹ́ ọlọ́pàá dóòlà lọ́wọ́ àwọn eṣin-ò-kọ́kú ẹ̀dá náà, tí wọ́n sì gbà wọ́n padà láyọ̀ àtàlàáfíà láì farapa. Wọ́n fà wọ́n lé àwọn mọ̀lẹ́bí wọn lọ́wọ́. Lára ohun tí iléeṣẹ́ ọlọ́pàá tún rí gbà padà lọ́wọ́ àwọn abàmì eṣin-ò-kọ́kú ẹ̀dá tí wọ́n ń fòòró àwọn èèyàn yìí, òun ni ìbọn AK-47 tí ó lágbára pẹ̀lú ọta ìbọn tó pọ̀. Bó tilẹ̀ jẹ́ pé iléeṣẹ́ elétò ààbò ti fọwọ́ sọ̀yà pé àwọn yóò gbé ìgbésẹ̀ akin láti fòpin sí ìjínigbé àti ìpànìyàn tó ń wáyé káàkiri orílẹ̀-èdè Nàìjíríà, ṣùgbọ́n gbogbo ojoojúmọ́ ni àwọn èèyàn fi ń kígbe ìkọlù, ìjínigbé àti ìpànìyàn lọ́tùn àti lósì. Àmọ́ ìbẹ̀rù àwọn èèyàn ni wípé ṣé kìí ṣe wípé àwọn agbébọn tuntun, ìyẹn ẹgbẹ́ agbébọn tuntun tí wọ́n ń pè ní Mahmuda, àwọn ni wọ́n ṣòro bí agbọ́n ní ìpínlẹ̀ Kwara. Bó tilẹ̀ jẹ́ pé iléeṣẹ́ ọlọ́pàá ìpínlẹ̀ náà sọ wípé kò sóhun tó jọ nípa ìròyìn tó ní ṣe pẹ̀lú àwọn ẹgbẹ́ agbébọn tuntun tí wọ́n ń gbé pòyẹ ẹnu kiri. Ó ní ìròyìn òfegè lásán níròyìn ọ̀hún. Ṣùgbọ́n ẹni tó jẹ́ ọ̀gá àgbà iléeṣẹ́ ọmọ ológun bẹ̀rẹ̀ ìgbésẹ̀ ọ̀tún lórí ẹgbẹ́ agbébọn náà, èyí tí wọ́n pè ní Mahmuda. Kí ló dé tí wọ́n fi gbérù ìgbésẹ̀ yìí nígbà tí wọ́n mọ̀ wípé kò sí àwọn ikọ̀ ẹgbẹ́ agbébọn tó ń jẹ́ irú orúkọ báyìí? Kí lohun tó ṣẹlẹ̀ ṣáájú gan? Tẹ́ ẹ̀ bá gbàgbé pé ní ọjọ́ Ajé, ọjọ́ 21 oṣù kẹrin ní iléeṣẹ́ ọlọ́pàá nípínlẹ̀ Kwara ní àwọn ti bẹ̀rẹ̀ ìwádìí lórí àwọn agbébọn tí wọ́n kọlu ibùdókọ̀ kan ní Iléṣà Bárùbá, ìyẹn níjọba ìbílẹ̀ Bárúntín nípínlẹ̀ Kwara, tí wọ́n sì ṣekú pa èèyàn 6. Bákan náà ni àwọn èèyàn 2 míì tún fara gba ọta ìbọn nínú ìkọlù náà tí wọ́n sì wà lẹ́sẹ̀ kan ayé ẹsẹ̀ kan ọ̀run. Agbẹnusọ ọlọ́pàá ìpínlẹ̀ Kwara, Adétóhùn Èjìrè Adéyẹmí, nínú àtẹ̀jáde kan tó fi léde lọ́jọ́ Ìṣẹ́gun fìdí ìṣẹ̀lẹ̀ náà múlẹ̀. Èjìrè Adéyẹmí sọ pé ní nǹkan bíi aago 9:00 alẹ́ ọjọ́ Ajé, ọjọ́ 21 oṣù kẹrin ọdún 2025, làwọn agbébọn náà ya bo ibùdókọ̀ tí wọ́n sì ṣíná bolẹ̀ sáwọn èèyàn tó ń gbafẹ́ ní ilé ìgbafẹ́ kan tó wà ní ẹ̀gbẹ́ ibùdókọ̀ náà. Ìkọlù náà wáyé lẹ́yìn ọjọ́ díẹ̀ táwọn agbébọn jí gbogbo èrò inú ọkọ̀ kan gbé lọ. Ìròyìn sọ pé ìlú Àbújá ní ọkọ̀ akérò Sienna ọ̀hún tí ń bọ̀. Tẹ́ ẹ̀ bá gbàgbé wípé ikọ̀ oníròyìn, ìyẹn ìwé ìròyìn Sahara Reporter, mẹ́nubà ọ̀rọ̀ àwọn agbébọn tuntun yìí, ìyẹn ẹgbẹ́ agbébọn tí wọ́n pè ní Mahmuda, wípé wọ́n ṣòro bí agbọ́n nípínlẹ̀ Kogi àti ìpínlẹ̀ Kwara. Ṣùgbọ́n tí ẹni tó jẹ́ alukoro iléeṣẹ́ ọlọ́pàá àti iléeṣẹ́ ọlọ́pàá láwọn ìpínlẹ̀ méjèèjì yìí tako ìròyìn náà tí wọ́n sọ wípé irọ́ ni ìròyìn ọ̀hún. Ní báyìí, ó jọ gàtè kò jọ gàtè, ó mà ti fẹsẹ̀ méjèèjì tìrọ̀ látàrí bí ọ̀gá àgbà fún iléeṣẹ́ ọmọ ogun orílẹ̀-èdè Nàìjíríà, ìyẹn Ọ̀gágun Olúfẹ́mi Olúyẹdé, ti pa láṣẹ fún àwọn ọmọ ológun pé kí wọ́n lé àwọn agbébọn kúrò níjọba ìbílẹ̀ Kaima àti Búrúntí nípínlẹ̀ Kwara àti àwọn ìpínlẹ̀ táwọn agbébọn náà ti ń ṣọṣẹ́. Olúyẹdé ní iléeṣẹ́ ológun ní ohun tó yẹ láti lé àwọn agbébọn náà kúrò láàrin oṣù kan àti pé orílẹ̀-èdè Nàìjíríà kò lè fi àyè sílẹ̀ fún ẹgbẹ́ agbébọn láti máa tàn káàkiri. Ó sọ èyí lákòókò tó ń bá àwọn ọmọ ológun sọ̀rọ̀ nígbà tó ṣe àbẹ̀wò sí báràkì ológun tó wà ní Sobe nílùú Ìlọrin tó jẹ́ olúìlú ìpínlẹ̀ Kwara.
Àbẹ̀wò ọ̀gá àgbà ológun sí báràkì ológun náà ló dá lórí fífún àwọn ọmọ ológun ní ìwúrí bí wọ́n ṣe ti fẹ́ mórílé agbègbè tí ìkọlù àwọn agbébọn ti ń wáyé láti ilé ẹgbẹ́ agbébọn Mahmuda jáde kúrò ní bùbá wọn. Ó ní a kò lè fààyè gba Boko Haram níbí yìí tàbí níbikíbi lórílẹ̀-èdè Nàìjíríà. Ó ní báyìí tí ẹ ti wà ní ìta, mo mọ̀ pé ẹ ó sa gbogbo agbára yín láti rí i pé àwọn agbébọn yìí kúrò ní agbègbè yẹn fún wa. Láàárín oṣù kan, n kò fẹ́ gbọ́ nípa àwọn ọ̀daràn yìí mọ́ ní Kainji Dam. Nígbà tó ń bá àwọn akọ̀ròyìn sọ̀rọ̀, Olúyẹdé ní gbogbo ìṣẹ̀lẹ̀ tí yóò da àlàáfíà láàmú lórílẹ̀-èdè Nàìjíríà níjọba kò ní fààyè gbà. Ó ní mo sọ fún yín pé láàárín oṣù kan, nǹkan yóò yí padà. Ó wá ti di ohun tí àwọn agbébọn ti bẹ̀rẹ̀ sí máa tàn kálẹ̀ káàkiri orílẹ̀-èdè Nàìjíríà tí wọ́n sì ń fòòró àwọn èèyàn. Oríṣiríṣi àwọn ikọ̀ ajínigbé òun mà ní wọ́n tún ti gbòde. Tí ẹ bá gbàgbé pé láìpẹ́ yìí la mẹ́nu bà díẹ̀ lára àwọn ikọ̀ ajínigbé kó tó wá di wípé ikọ̀ ẹgbẹ́ agbébọn tuntun míì tí wọ́n pè ní Mahmuda lẹ́yìn nǹkan tó wáyé láìpẹ́ yìí tí wọ́n pè ní Lakurawa. Níbo gan ni àwọn ẹgbẹ́ agbébọn yìí ni wọ́n ti ń kóra wọn jọ wá sórílẹ̀-èdè Nàìjíríà? Kí ni èrò wọn? Láìpẹ́ láìjìnà, ìkànnì Yorùbá Gidi ṣetán láti gùnlé iṣẹ́ ìwádìí láti mọ èròǹgbà àti ẹ̀yà tí àwọn tí wọ́n ń rú omi àlàáfíà tó ń tòrò lórílẹ̀-èdè yìí, pàápàá lápá gúúsù ìwọ̀ oòrùn, tí wọ́n jẹ́ àti èrò ohun tí wọ́n fẹ́ tí wọ́n fi ń hùrú ìwà burúkú báyìí. Àmọ́ látàrí ìjínigbé tó ń wáyé ní ìpínlẹ̀ Kwara yìí, àwọn olùgbé ìpínlẹ̀ náà kọ̀ọ̀kan tí ń digbádàgbọ̀n wọn fi ìlú sílẹ̀ láti gbé ẹ̀mí wọn sá látàrí ìkọlù látọwọ́ àwọn agbésùmọ̀mí àti àwọn ajínigbé tó ń wáyé lemọ́lemọ́ lágbègbè náà. Púpọ̀ àwọn olùgbé ọ̀hún, àwọn àti àwọn ọmọ wọn pẹ̀lú àwọn mọ̀lẹ́bí wọn ti gbèrò láti fi ìlú wọn, ilé àti dúkìá wọn sílẹ̀ láti gbé ẹ̀mí wọn sá títí ìgbà tí ètò ààbò tó péye yóò fi padà sí agbègbè wọn, tí ohun gbogbo yóò sì máa lọ déédé bíi ti ṣáájú. Èrò àwọn èèyàn náà ni wípé àti ohun tí wọ́n rawọ́ ẹ̀bẹ̀ ni pé kí àwọn iléeṣẹ́ elétò ààbò dìde tara ṣàṣà láti bá wọn fòpin sí ìṣekúpani tó ń wáyé ní apá agbègbè náà. Ẹ láǹfààní láti fi èrò àti ojúwòye yín ṣọwọ́ lórí ìròyìn yìí. Olúwarẹ̀mílẹ́kùn Elégbèdé ló ṣe àkójọpọ̀ ìròyìn fún ìkànnì Yorùbá Gidi TV. Bàbá Aládò ọmọ àgbáhùn lálá tí ń pàṣẹ ògùn warawara. Bíná bá rómi àgbàgbé ilé tó fẹ́ jó. Bẹ́ẹ̀ tó bá rómi àgbàgbé ariwo tó fẹ́ pa. Bí ṣòro bá fojú kan Bàbá Aládò, gbogbo gànàgànà rẹ̀ àṣòro á sì balẹ̀ pẹ̀sẹ̀. Bí ìgbà ògùn náà bá bọ́ sómi tó dákẹ́jẹ́. Kí ni ìṣòro tó sọra ẹ̀ di ọ̀rẹ́ ìmùlẹ̀ sí Ọlọ́run? Àìsàn wo ló ń ṣe ọ tó ń lọ tó ń bọ̀? Tó ní dandan lá ọ̀run oṣù ní àparò kú sí. Bàbá Aládò fúnra ẹkùn ọkọ̀ òkè. Ògbóǹtarìgì nínú ká fi ewé àti egbò tú ọ̀pọ̀lọpọ̀ sílẹ̀. Bàbá Aládò fúnra ó ti dé láti abúlé Aládò, ìlú Olórílẹ̀ méje ní ìlú Ìbàrìbà. Ó ṣe pàtàkì kí o tètè kàn sí Bàbá Aládò. Wọ́n bá yín fojú inú fojú àgbà wo tí ń yọ yín lẹ́nu lágọ̀ọ́ ara pẹ̀lú àwọn irinṣẹ́ ìgbàlódé. Ẹ má sì gbàgbé àwọn egbòogi wa tó gbàṣẹ gbòǹtẹ̀ ìjọba. Lego herbal mixture àti Osconto capsule. Èyí tẹ̀ ń rírà láwọn fámásì káàkiri. Ẹ máa pe Bàbá Aládò 08028121088. 100,000 subscribers. Ẹ ṣeun ni o. Ẹ̀yin fámìlì wa lórí YouTube. Ẹ ṣe appreciation. Yeah man. Bí irúgbìn ṣe ń dàgbà, Ọlọ́run ni ẹ jẹ́ kí dádì mú mi ẹ ṣeun tẹ́yìn ń bomi rin. Ẹ̀yin fáǹsì mi ẹ ṣe o. Yorùbá Gidi ń dàgbà o. Ọlọ́run ni ẹ jẹ́ kí ọgbọ́n rí wa kọ́. Ọlọ́run máa ló ń dùn. Mo dúpẹ́ ṣeun ṣeun o. Brothers sisters ẹ ṣeun, daddy and mommy ẹ ṣeun, ẹ̀yin onígbọ̀wọ́ wa, ẹ̀yin lẹ ń bomirin wá. 100K subscribers, thank you ẹ ṣeun. Yorùbá Gidi ń dúpẹ́, àwa mọ̀mọ́ more, àwa mọ̀mọ́ more, àwa mọ̀mọ́ more o. Yorùbá Gidi ń dúpẹ́, àwa mọ̀mọ́ more. Ẹ̀yin ṣàlẹ̀ rí wa wò tẹ́ ń like, ẹ tún comment, ẹ ṣe tẹ̀ ń bá wa pín ká. Yorùbá Gidi ń dúpẹ́, àwa mọ̀mọ́ more. Láti 2022 tá ti ń bá bọ̀ ó tọpẹ́ tọpẹ́.
igi kan ò lè dágbó ṣe láyé igi kan ò lè dágbó ṣe rárá bá ò bá rẹ́ni fẹ̀yìntì bí ọ̀lẹ làárí ènìyàn láṣọ tiwa tọ́lọ́run ló fún wa. ènìyàn bó ní lára jaṣọ lọ. Yorùbá Gidi TV ń dúpẹ́. ẹ ṣé gan. Thank you. ẹ ṣé púpọ̀ o. ẹ ṣé gan. gbogbo ọmọ Yorùbá. ẹ máa ṣe ń wá. ẹ ṣé gan. 100,000 subscriber o. ẹ ṣé gan. 100,000 ẹ̀yin lẹ́gbẹ́ wá débẹ̀. ẹ ṣé gan. ẹ ṣé gan. ẹ̀yin olùfẹ́ wa kárí ayé o. ẹ ṣé gan. ẹ̀yin lẹ́gbẹ́ wá débẹ̀. ẹ ṣé gan. ibi adé lòdì ẹ̀yin ni. ẹ ṣé gan. ẹ̀yin onígbọ̀wọ́ wa. ẹ ṣé gan. ẹ̀yin supporters àdúpẹ́dúpẹ́. ẹ ṣé gan. gbogbo family ẹ ṣé o. ẹ ṣé gan. ẹ ṣé ẹ̀yin onígbọ̀wọ́ wa. ẹ ṣé gan. Yorùbá Gidi ń dúpẹ́ sẹ́. ẹ ṣé gan. Yorùbá Gidi TV. Yorùbá Gidi TV òun ni kẹ́ ẹ máa wò nígbà gbogbo ẹ fojú yín ló ń jẹ níbi tẹ́ ẹ ti lè kọ́gbọ́n níbi tẹ́ ẹ ti lè rí àwọn àṣà Yorùbá tó yanjú. Yorùbá Gidi TV òun ló mú ètò rere wálé ayé níbi tẹ́ ẹ gbé fẹ́ kọ́gbọ́n níbi tẹ́ ẹ gbé fẹ́ kọrin. Yorùbá Gidi TV òun ló ń pè yín kẹ́ ẹ máa wò nígbà gbogbo. Yorùbá Gidi TV. ibi tá a ti ń fún yín láwọn nǹkan tẹ́ ẹ fẹ́ àwọn nǹkan tó ṣàǹfààní tó yẹ kẹ́ ẹ máa wò nígbà gbogbo nígbàkigbà ìbẹ̀lẹ̀ wà yìí máa subscribe sí subscribe tẹ subscribe sí. Yorùbá Gidi TV.